Africa Content TV. Alága Brazil Isalu Olúwọlé Interstate. Àlọ́ àwọn ọgbà ọ̀. Àmì ìjà ogun. 23 officer. Gbogbo àwọn tí wọ́n dúró yìí. Ẹ̀rí pé àkórúkọ wọn síbí. Ó fi ẹgbẹ́ gbogbo wọn pátá lẹ́gbọ́nà tí wọ́n gbọ́nà ara wọn síbí lẹ́tùkọ̀. Tó ti yé gbogbo wọn jẹun. Àkóyàn sí lọ́wọ́ ẹ máa lẹ́fẹ́ lọ lo union ní Brazil ní park. Ẹni tó bá dánrú ẹ̀wò àní fojú ìgbò. Èyí táwa ṣe bí ìṣeré rárá. Àwa lo union bí òfin tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi lélẹ̀ làwa ṣe ń bí. Ìṣe pé gbogbo àwọn tájọ kó ipa pọ̀. Ẹ wá dé Brazil yẹn bá ní ẹjẹ́ ká mọ́lẹ̀ nígbò bá sún ọmọ lọ ní ẹ bá dánwó ẹ̀wù. Ẹ tó wà ní last officer lápàdà fi ṣàṣojú Brazil. Park manager. Management. Ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú alága tí a yàn pẹ̀lú yín. Tó bá yá gbogbo àwọn ètò kù, a máa padà yan gbogbo wọn. Ìsálú Olúwọlé Interstate alága yìí. Ọlọ́run jẹ́ ká dùn àwọn àgbà. Ẹ má rẹ̀ ra yín jẹ o. Ẹ̀dẹ̀ pa gbogbo àwọn òfin tí a ṣe ẹ̀bá pa wọ́n. Ọlọ́run gbàdúrà wa. Ẹ̀bẹ̀dì Interstate Brand Iseyin. Ẹ̀bẹ̀dì Interstate Brand. Ẹjọ́ ẹsùn sẹ́yìn. Ẹjọ́ ẹsùn sẹ́yìn ẹsùn sápá báyìí sọ́ra tó máa ń pe àwọn unit chairman ibi wọ́n máa tò sí. Ẹ wọlé báyìí. Olórí tó máa ń pe àwọn ẹjọ́ bá wọn fún àwọn oyin bàbá ẹ sọ fún wọn ó ní wọn máa ń pe àwọn unit chairman yìí fún wọn máa tò sí rè wọ́n máa tò mọ́ra wọn so ẹjọ́ wọn lọ báyìí. Ó sáǹsì aláàánú èyí ló pọ̀ ó yá. Gbogbo èyí tẹ́ jẹ́ branch officer tọwọ́ lọ́wọ́ báyìí, ẹ bọ́ báyìí. Ó yẹ ẹsùn sẹ́yìn yes. Ẹjọ́ ẹ ṣì sún wáyé wọ́n ṣe máa pe àwọn orúkọ kan sí. Ganiyu Adépọ̀jù. Ẹjọ́ ẹ má bínú ẹ. Resign. Ọ̀nbà bí. Ganiyu Adépọ̀jù. Abọ́ oṣù ni. Rárá sà. Jẹ́ kí ní oore ló pé. Ẹjọ́ ẹ ṣì máa sún ẹ má bínú tó máa ń torúkọ wọn. Jẹ́ kí ní oore ló pé. Adéfàbí Mukaila. Adéfàbí Mukaila. Ẹ mọ̀ kọ́ sí àkàkọ́lẹ́dẹ́.
Hello, straight. Adesina Adeoti. End no street. Ẹjọ́ má bínú, ẹ má kọ́ àwọn àlè yìí mọ̀ yàtọ̀. Kẹ̀rí pé ẹ ti ń dapò mọ́ra wọn sìn. Ẹ má bínú ẹ̀sùn ẹjọ́. Ẹ̀yin ẹ̀nà street wọ́n á rí yín. Akmanija. Yóò mọ ìgbà tó fẹ́ sọ fún onígbà tó máa ń sọ pariwo mọ́ yín. Akmanija. Management. Nínú ẹ̀yìn ẹ̀dúró yìí, oníṣẹ̀ṣe wo ló wà láàrin ẹ̀yìn ẹ̀dúró yìí? Oníṣẹ̀ṣe. Akmanija. Oníṣẹ̀ṣe wo ti? Onífá. Akmanija. Ẹ̀sùn báyìí, àpáṣẹ́ ìbáyìí. 22 làwọn tó wà níbẹ̀. Àbí? Ìwọ́n tó jó ní báyìí, mo bọ́ sí fún ọ́bì. Ẹsẹ̀ fáwọn lẹ lè kì fún wa ní. Park manager, management, bí èèyàn bá pèrè lọ́mọ mùsùlùmí. A ní pé tó ka pátíà. Bí èèyàn bá pèrè ní ọmọ babaláwo, a ní kó ké ẹsẹ̀ fá. Bí èèyàn bá ní ọmọ ìfẹ́rìnlò, a ní kó ké ẹsẹ̀ báìkì fún. Ẹ kí ẹsẹ̀ bá fún wa. Ọ̀pẹ́ bí àrùn òjò wọn mọ̀ pé. Irọ́ ẹ̀ẹ́dẹ́ orí ẹlẹ́sẹ̀ fà mí. Ìmí ìfúwà. Oníṣègùn. Park manager, management. Abẹ́wọ̀. Olóyè nílẹ̀ Yorùbá èèyàn pàtàkì ní olóyè. Ẹni tá bá ti rí ìrẹ̀kẹ̀ lọ́rùn a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún orí adé la bọ̀wọ̀ fún. Agbó àtọ́. Park manager, management. Alága. Àwọn tí wọ́n dúró yìí, ọmọ ẹgbẹ́ awakọ̀ gbogbo wọn. Róòdù ń bẹ náà, róòdù wà nù wọn. National Union wà ní inú wọn. Ó fẹ́ pé àti àwọn tí a yàn mọ́ yín. Àwa ò lo union bí o. Iṣẹ́ la wá ṣe. Iṣẹ́ ìjọba bẹ̀ là ń ṣe. Ó fẹ́ pé gbogbo àwọn tí wọ́n dúró yìí, a gbọ́dọ̀ jẹ́ kí gbogbo wọn oníkálùkù fún benefit dáadáa. So ti yé sí, káà gbọ́dọ̀ gbọ́ pé wọ́n kàn yàn wọ́n mọ́ wá ní. Wọ́n ní tabari ká mọ̀ fún wọn. No, ẹjọ́ ṣiṣẹ́
ẹjọ́ fúnra yín ní tó bá tọ́ sí oníkálù ọlọ́run jẹ́ ká dààmú ẹgbẹ́ àwọn gbà park manager ẹ kó wọn wọnú ara wọn kí gbogbo àjọ ṣe iṣẹ́ papọ̀ ẹgbẹ́ àwọn gbà ẹ lọ jókòó ẹ̀yà gbà. Straight line, straight line, straight line. Ẹ má force line, ẹ má for line, ẹ má for line, ẹ má for line, ẹ má for line. Rárá wọ́n pè èèyàn mẹ́ta rárá wọ́n pè èèyàn mẹ́ta ní wọ́n pè èèyàn mẹ́ta wọ́n wájú. wọ́n pè wọ́n ní bọ̀ pé gbogbo yín wọ́n pè èèyàn mẹ́ta wọ́n pè láàrin yín gbogbo yín. ẹ má ti lọ ẹ ti kọ́rúkọ bẹ́ẹ̀ ẹ má ti lọ ẹ sì dúró báyìí àbí kẹ́ ẹ dúró báyìí kọ́ fi ṣetán ẹ má ti kọ́rúkọ ẹ dúró báyìí. Isiaka Láìwọlá.
I don't do Manager, management, Kasim Zakilo Joko. Bank manager, management, ẹ̀dá kan jẹ́ ká lísìn sí ara wa ń bí wọn. Ọlọ́run jẹ́ ká dùn àwọn àgbà. Táwọn fẹ́ lọ́wọ́ sí fún wa. Okay. Are you there? Yes, sir. Ṣé bá ṣe ń ṣe lù Ìbàdàn la ṣe ń bí? Òòrùn ló ń pa gbogbo àwọn èèyàn rówó gba tẹ́ǹtì gbàgá. Agba tẹ́ǹtì yẹn kó tẹ́ǹtì méjì lò. Tẹ́ǹtì méjì èèyàn pọ̀. Níbo la ti gba tẹ́ǹtì mẹ́rẹ̀ẹ́ta? Bank manager, management, ọ̀nù làwa ló ń bàdàn. Bank manager, management, gbogbo àwọn àgbọ̀rọ̀ gbọ́ ìjà láàrin ẹni bá jà ọlọ́pàá láàbí mú un. Bank manager, àsìgbọ̀rọ̀ gbọ́ wà láàrin gbogbo yín ẹjọ́ corporate àdúrà gbogbo ojú ọ̀run tẹ́ yẹ kù láì pàpàtàrà wọn kálukú lónìí. Ọmọ tí wọ́n máa bí lọ́la oúnjẹ tí ó jẹ dọjọ́ alẹ́ Ọlọ́run ti pèsè ẹ̀kú. Èyí tí wọ́n bí lọ́dún tó ń bọ̀ oúnjẹ tí ó jẹ dọjọ́ alẹ́ Ọlọ́run ti pèsè ẹ̀kú. Ó fi hàn pé ojú ọ̀run ó tẹ̀yẹ fò láì pàpàtàrà wa ìtọ́jú ara yín. Tíjọba Ọ̀yọ́ state láwọn fẹ́ ìlàgbọ̀rọ̀ láwọn fẹ́. Bàbá àgbàlagbà tó wà láàrin yìí ẹ bá wa tọ́jú wọn láàrin àdúrà wa gbà. Ẹ tọ́jú wọn dáadáa, ẹ jẹ́ kí wọ́n jẹun kí wọ́n yó. Bank manager, management, àdúrà wọn gbà ó. Ọ̀tá ń fẹ́ lọ ló ń ṣe fún wa. Ẹ̀bẹ̀ ní Interstate Garage, number 1 fún gbogbo garage Ìṣẹ́yìn. Àdúrà wọn gbà ọ́, ẹsẹ̀ jẹjẹ ọ́, jẹjẹ ọ́.
ṣe fíìmù kalẹ̀. ìjọba sọ̀rọ̀ wàhálà àfihàn àdébùsí ìdánilójú láti ilẹ̀ṣẹ̀ ìjọba lẹ́la àkàrà akẹ́kọ̀ọ́ ìmọ̀fúnjọ́ ní rẹ̀ lọ́wọ́ àdékúlé ìrẹ́fúnjọ́ ní rẹ̀ lọ́wọ́ àdékúlé ìrẹ́fúnjọ́ ní rẹ̀ lọ́wọ́ àdékúlé àtúwọ̀mọ̀ òkè sí. Ìsẹ́yìn ní trump. Alájà. Ẹ̀kílẹ̀. Ìsẹ́yìn ní trump. Ẹjọ́ ẹ̀kílẹ̀. Ẹ máa lọ ẹjọ́ ẹ lọ jókòó. Ẹjọ́ kò ṣe sìn tó bá jẹ́ ọ̀gá lẹ́fẹ́ báyà wọ́n tó kò ṣe sìn wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ gbogbo kíní ẹ̀ kò ṣe sìn ẹjọ́ ẹ lọ jókòó kẹ́bí òde lọ jókòó lẹ́ẹ̀bà ṣe sẹ́yìn ẹjọ́ ẹ lọ jókòó. Ìsẹ́yìn ẹjọ́ ẹ sún sẹ́yìn mini-truck ẹjọ́ ẹ sún sẹ́yìn ẹjọ́ báyìí ni ẹ máa fèsì wọn báyìí ẹ máa fèsì bíbí ni ẹ máa dojú kọ bíbí ẹ báyìí ẹ bọ́ báyìí ẹ̀yin bàbá mi ẹ lọ straight báyìí ẹ sún sẹ́yìn ẹ sún ẹ̀yin bóyá tẹ́yìn bá sún àwọn máa sún ẹ̀yin ẹ sì sún sẹ́yìn báyìí ó yẹ ẹ sún wọ́n ti sún méyí. Ìsẹ́yìn heavy truck. Mini truck. Ìsẹ́yìn heavy truck. Ìsẹ́yìn heavy truck. Heavy truck. Ẹ dúró sẹ́gbẹ̀ẹ́ báyìí. Ìsẹ́yìn heavy truck. Ṣé kò yín rè? Ẹ̀wẹ̀ yín o. Mákànlélá management ẹ̀bá ọdún sáré rẹ̀. Àti alága brazil everything àwọn tí wọ́n bá jẹ́ olóyè tí wọ́n jọ sí tí wọ́n jẹ́ ẹ́sìkò ìdílé bọ́sí. Ẹni tí ẹ̀sìn ẹ́sìkò tẹ́lẹ̀ ẹ̀kọ́ báyìí. Adélúbú àwọn tí wọ́n bá jẹ́jọ sí ẹ́sìkò brass ẹ̀kọ́ báyìí. Mélòó ni? Ní àbá wà nínú wọn kì. Ẹ́ mélòó ni? Ẹ́ mélòó ni báyìí? Mélòó lẹ? 15 àti mú mẹ́ta sínú ìgbà tó gbà. Ẹ̀sìn mú olóògbé. Àti mú olóògbé. Wọ́n ti kọ́kọ́ wọ́n ti kọ́ wà fẹ́ ìṣe. Lọ́dọ̀ yẹn ó jẹ́ 15. Ó ń parọ́ ìtẹ̀kọ́ sí ilé ọ̀yà kìí. Mini truck. Adépọ̀jù Gabriel. Òsínlé. Adépọ̀jù Gabriel. Adépọ̀jù Gabriel. Ọ̀yà kàkàdé mi. Ọlátúndùn John. Adépọ̀jù Gabriel. Ọlátúndùn John.
ẹ ti ṣeré lọ. ṣé ó dàgbé heavy truck ni wọ́n ní wọ́n wà ọ́ wọ́n làwọn èèyàn ti heavy truck ni. wọ́n ò ṣe kí lẹ́sọ́ bí. wọ́n sí níbí. wọ́n sí níbí. Okay. Where is this? So, yeah. I just dey collect am from them there. Agbanija, ẹ̀fọ́ tó ṣẹlẹ̀, ẹ̀lò, ẹ̀wọ́ bí, gbogbo yẹn sọ̀kalẹ̀. Àwọn mẹ́ta tí àwọn wá ń ṣe dà, ọmọ ẹ̀ka dà, ẹ̀yẹ ẹ̀ka yẹn bá bọ̀, àwọn ayẹ bọ́lẹ̀, ẹ̀yìn mẹ́rẹ̀ta yẹn, ẹ̀ bá bọ̀ ọmọ ọdún wà níbẹ̀. Nígbà tí ẹ bá kọ́ bí ẹ̀fọ́ ọmọ adídàpọ̀ lẹ́kọ̀ọ́ fún àṣà. Live and direct. Live real. Agbanija, management, alága Agbanija, management, mini truck, ní Iseyin, alága yìí. Ọlọ́jẹ́ ká dùn àwọn àgbà. Gbogbo àwọn tí wọ́n dúró yìí, ẹ̀sìn wọn bọ́nú ara wọn ti jẹ́ kí wọ́n jẹun. Gbogbo àwọn kéèké tí wọ́n dúró yìí. Wọ́n ní àwọn àgbàlagbà, wọ́n ní ọmọ kékeré lè wà tó fún ògùn ojú. Gbogbo wọn ẹ̀fí wọ́n síbi tí wọ́n ti jẹun. Àbí abẹ́ wọn fẹ́rẹ̀ wà. Àwọn ni wọ́n padà wá dàgbà, àwọn ló dàgbà lọ́la. Gbogbo àwọn kéékèèké ẹ̀ṣẹ̀ tó bá yà tó bá yá ipò tẹ́ wà ó ń bọ̀ wá kàn wọ́n náà. Ẹ má gba àwọn ọ̀gá ẹlẹ́sẹ̀, ẹ má bá wọn jà. Wọ́n bá sẹ́yìn, ẹ wá rìpọ́tù fún wa. Every truck, Agbanija. Hello. I don't forget that. National Union kọ́. Lẹ́kọ̀ọ́ sí National Union láàrin wọn. Ká National Union wá sí ẹ̀kọ́ kan tẹ́lẹ̀. Park manager, management, mélòó náà ìjẹ́jú. Gbogbo yẹn lọ kọ́kọ́ rẹ̀. Ẹ̀yẹ́ dúró báyìí. Ẹ̀yẹ́ kọ́kọ́ tẹ́lẹ̀ dúró báyìí. Ẹ̀yẹ́ dání kọ́kọ́ báyìí.
ẹ̀ láti kẹ̀yẹ̀ kọ́kọ́ ni bóyá ẹ kọ́kọ́ wọn sí ọ̀dọ̀ yìí ni wọ́n ti kọ́. Ilẹ̀. Kábíyèsí má bínú síta ètò lẹ́yìn kò sí. Kábíyèsí. Ẹ̀fọ́ lọ́lá sáì tó gbà. Ẹ̀fọ́ lọ́lá. Kábíyèsí. Ẹni ó fọ́ ẹ̀dọ́. Ilé. Ilé ó ti fẹ́ fọ́ lọ́wọ́. Bọ́tà. Kábíyèsí. Ayé bá 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 bá. Ó ti fẹ́ fọ́ lọ́wọ́. Ó lè bá bí ó bá bí ó. Thanks. Bank manager, management, ọkùnrin ní ẹkùsílẹ̀ ní branch. Ẹ wá jọ ìrọ̀ lọ ẹ̀kọ́ fún ọ̀pọ̀ alága. Ẹ̀kọ́ alága ìjà rẹ̀. Ẹni bá alága kan wà náà, ọba ìlú alága bank manager, alága yìí ni. Òkè o méjèèjì. Òkè o méjèèjì. Kíkà dúró sẹ́gbẹ́ ọ̀tún, kíkà dúró sẹ́gbẹ́ àlàáfíà. Òkè o méjèèjì. Òkè òkìní, òkè òkèjì. Òkè òkìní, òkè òkèjì. Òkè òkìní, òkè òkèjì. Òkè òkìní, òkè òkèjì. Wàá tẹ̀ wá local government òkè o. Ṣé ẹ̀yin ò Òkè o one, òkè o two. Òkè o one. Àwọn yòókù ti yín kọ́. Òkè o one. Sẹ́yìn tí káwọn yín náà rèé. Òkè o two. Sẹ́yìn rèé. Sókè o wà ní. Àwọn mélòó ni wọ́n wà nínú ìgbìmọ̀? Àwọn kan tí don't forget that level. Our league go do am, all those pictures. We go just go, we go frame am, we go send am to Aye. Na him go coordinate them. Iye tan gbé each level. Extend owó wa na from state.
Ṣé gbogbo òkè o wà ní? Ẹ bá sún sẹ́yìn díẹ̀. Àwọn tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. A ní alága bẹ̀. Ẹ̀yin tí ẹ wà pẹ̀lú alága tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní France ẹ̀kọ́ báyìí. Kí lorúkọ àwọn tẹ́ fi kún wọn? Kí lorúkọ àwọn tẹ́ fi kún wọn? Ayinde Idris, Ramani, Ayikore. Sáwọn tó kọ fún wọn wà níbẹ̀ yẹn. Lágbàdíjá, ẹ bá bọ̀. Ẹ bá tọ́kọ̀ gbogbo àwọn tí ó ń I don't know. Bank manager, management, alága. Ẹ máa tọ́jú bàbá rẹ̀. Ilé ìgbọ́dọ̀ fẹ́ ní ara. Ẹ̀dẹ̀ kí wọ́n kálukú gbọ́nú ara wọn. Wọ́n kálukú jẹ́ káwọn àpò. Ìdíyèsí, ẹ̀rí pé national unit wà láàrin. Rúdù wà láàrin. Ìgbọ́nú ara fún kálukú jẹ́. Ẹ má jẹ́ kán mórí kọ́ fún wa sí pé ẹ̀tọ́jú àwọn. Bank manager, management, alága yìí ní ìpè. Àdúrà àwọn gbà. Bank manager, alága Braski, bẹ́ẹ̀ ni alága ọ̀rọ̀ báyìí. Àwọn tí wọ́n jẹ́ SQ wọn ní France ẹ̀kọ́ báyìí. Àwọn mélòó ni wọ́n wà bẹ̀? Bank manager, management. Bank manager,
Management. Gbogbo àwọn tí wọ́n dúró yìí ẹ lọ bá gbogbo sí tí wọ́n ti jọ gbogbo àwọn tó ń gbé àwọn ọ̀dọ́ tí wọ́n wà nílẹ̀ bá fi tí gbogbo sí tí wọ́n ti jọ kò sí ẹ́rì pé wọ́n ti gba gbogbo àpọ̀ mọ́ra wọn àti róòlù àti lásánà ìlú gbogbo alájọ tó wà pàpà ẹ̀fí tí wọ́n bá fi tí wọ́n ti wà òkè àdó àwọn ọgbà alága lónìí. Ọlọ́run ṣe àgbà wọn kan ẹ̀bá àtọ́jú ẹ̀yí lọlẹ̀. Okaka area. Okaka. Okaka na kosi. Igana. Mwajo wa local government. Igana interstate. Igana interstate. Management, Igana Brasa Maida. Àwọn Esco Brasi Igana Order. Mélòó gbogbo yìí? Bàbá mélòó ni? 6. What? 6. Àbí 7. Bank manager, management. Aderoju Timothy. Yes, sir. Àti Àjàyí Wàsíù. Mélòó ni? Mẹ́wàá nìkan sí.
Back manager. Gbogbo àtọ́jú òyìn gan-an ní gbogbo wọn yìí. Ẹ̀sẹ̀ ọ̀kan tó dẹ̀ ní èrò ajé lọ́dọ̀. Gbogbo àtọ́jú òyìn gan-an ní kò sí ọmọ ẹlẹ́ ọ̀kan. Back manager. Management. Mélòó ni ẹ̀yẹ lẹ́kọ̀ọ́ kan tẹ́ wà ń bí? Mélòó ni yín? Ṣé gbogbo yín? Mélòó làwọn tó dúró yìí? Àti tani ẹlẹ́kọ̀ọ́ tani alága ẹlẹ́kọ̀ọ́. Alága ni ẹ múyàn méjì wà ní sáìdì ọ̀dọ́ yìí ọ̀tọ́ kà sílẹ̀ rẹ̀. Ẹ̀yin náà múyàn méjì lọ́dọ̀ yìí. Mẹ́nìkan sí, wọ́n náà mẹ́nìkan sí. Àwọn náà mẹ́nìkan sí. Ọ̀rẹ́ mú. Ó ti kọ́kọ́rọ́ balẹ̀. Mo ní kó mú èèyàn ní. Ìjẹ́ mi lọ ẹ̀. Mọ 13. Ó jẹ́ mélòó? 19. Ọlọ́pọ̀ ọ̀pọ̀ ibẹ̀. Bákan ní náà. Ṣé kò sí jà mọ́? Kò sí jà mọ́? Kò sí wàhálà? Ó ti mú yẹ́sì. Àbí? Says you all expect Àwọn tí a ṣẹ̀ṣẹ̀ fi orúkọ wọn fún orúkọ yẹn ní kẹ́ gba orúkọ wọn lẹ̀. Àwọn ní kẹ́ gba àwọn tó ti kọ́kọ́ tó kọ́ wọ́n wà lóò tẹ́lẹ̀. Ẹ jẹ́ kí wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́. Ẹ jẹ́ kí wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn tá a ṣẹ̀ṣẹ̀ yẹn ń sìn. Mo ní ẹ̀kọ́ kọ́ wọn. Àwọn mẹ́fà ta kọ́kọ́ wọn. Ẹ̀yin mẹ́fà ta pè ní kẹ́ ẹ̀kọ́ kọ́ yín kọ́ wọn yín lọ́wọ́. Thank you.